Mo kí gbogbo ẹ̀yin ènìyàn ní ìlú Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ State. Orúkọ mi ni Prophet and Evangelist Moses Idowu aka ọmọ arúgbó ọjọ́. Mo kí yín fún ti ọba tuntun tẹ́ a fẹ́ jẹ. Ṣùgbọ́n Olúwa fi ìran tó ní agbára hàn mí lórí ìlú Ògbómọ̀ṣọ́ lórí Ṣọ̀ún tẹ́ ẹ fẹ́ jẹ. Mi ń ṣọmọ Ògbómọ̀ṣọ́, mi dẹ̀ ń ṣọmọ Ọ̀yọ́. Mi dẹ̀ mọ ẹni tí ń jẹ́ Gandhi àti ẹnì kejì tí wọ́n ń pè ní Bíátà Òfin Kórèdé àbí Kórèdé something like that. Mi ò mọ̀ wọ́n rí, mi ì rí wọn rí from nowhere. Mi dẹ̀ mọ ẹnìkan l'Ógbómọ̀ṣọ́ níwájú Ọlọ́run àwọn ọmọ ogun. Ṣùgbọ́n Olúwa sọ fún mi pé òun Olúwa ò yan Gandhi o. Ẹ̀yin afọbajẹ ìlú, Olúwa ní òun ò yan Gandhi o. Olúwa ní ẹ mọ ẹni tí Ọlọ́run yàn. Ṣùgbọ́n nítorí ohun tẹ́ jẹ àti ohun tẹ́ jẹ, Olúwa ní kí n sọ fún yín tí Gandhi bá wo tẹ́ bá lè gbé Gandhi sórí ìtẹ́ yẹn á gbóná, ìlú á dẹ̀ lé o. Olúwa ní láàrin ọdún 5 sí 7 ẹ lọ kọ ọ̀rọ̀ mi lẹ̀ lénìí. Tẹ́ bá ti gbọ́ ẹ kọ sílẹ̀. Olúwa ní gọ́vùnà Ọ̀yọ́ State engineer Ṣèyí Mákindé ọ̀jọ̀gbọ́n, bàbá wọn ò bá yín síbẹ̀ o. Ẹ má di ẹrù lé bàbá yẹn lórí o. Fèrè tẹ́ ẹ fọn sí bàbá yẹn lẹ́nu ló fọn o. Bàbá yẹn kọ́ o, òun kọ́ ló ṣe o, torí òun kọ́ l'Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀yin afọbajẹ, Olúwa ní ẹ mọ ẹni tóun yàn o. Pé Gandhi òun ṣe ẹni tóun yàn. Láàárín ọdún 5 sí 7 gbogbo ẹ̀yin tẹ́ ẹ sowọ́pọ̀ tẹ́ ẹ gbé wọlé, Olúwa ní ìṣẹ̀lẹ̀ àbàmì máa ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ láàárín ẹ̀yin tẹ́ ẹ gbé wọlé àti láàfin ọba. Ẹ lọ kọ déètì ẹni sílẹ̀. Èmi ìjáde rí láti máa sọ ìran, mi ìjáde rí pé à ń sọ àsọtẹ́lẹ̀ pé kíní kan bóyá mo ṣe program àmọkọ sọ normal lórí program pé kí n dédé jáde bí eléyìí, mi ìjáde rí o. Ṣùgbọ́n àánú ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ṣe mí torí Olúwa náà wọn ò yàn o. Olúwa ní kí ó lè jáde nídìílé ọba ṣùgbọ́n kì í ṣe ẹni tí òun yàn adélé lórí. Iṣẹ́ tó Olúwa ní kí sọ fún yín nìyẹn. Ẹ̀yin afọbajẹ ẹ wò ó kẹ́ tó ṣe o. Ẹ rò ó dáadáa o. Ọlọ́run ju ènìyàn, ó dẹ̀ ju ọba lọ o. Tọ́lọ́run bá bínú lórí ohun tẹ́ ẹ fẹ́ ṣe kò kàn mí o. Mo kéde, mo dẹ̀ wí tèmi, ọrùn mi mà mọ́. Mi ń bẹ níbọdí Gandhi, mi ń bàjà ìránṣẹ́ Ọlọ́run náà pé mi ń bàjà, mi ń mọ́rí, mi ń nẹ́ni ti sí. Àbẹ́yà Kórèdé tàbí mi ń mọ́rí, mi ń nẹ́ni ti sí. Gbogbo ẹ̀yin afọbajẹ mi ń nẹ́ni ti sí yín o. Ṣùgbọ́n iṣẹ́ tí Ọlọ́run ọba jẹ́ tó rán mi, òun ni mo jẹ́ o. Tí n bá rí ọ̀nà míì láti tún sọ tó máa kan everybody nílé, màá kéde ẹ̀kọ́rùn mi lè mọ́. In fact màá kéde ẹ̀dẹ́ tí gọ́vnà gan máa mọ̀ so that ẹ lè yọrùn gọ́vnà kúrò nínú ẹ̀ torí ìṣẹ̀lẹ̀ máa ṣẹ o. Ọlọ́run kì í bá ẹ̀mí sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ o. Èmi ò ń ṣe wòlíì Ọlọ́run tí máa ń sọ ohun tí Ọlọ́run ò sọ o. Òtítọ́ àti òdodo ni ohun tí mo wí. Àlàáfíà fún yín. Àlàáfíà fún yín lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ gbọ́ mi dáadáa. Bàbá Adébóyè àti ìjọ Redeem, àwọn kọ́ ló fi ọba jẹ o, àwọn kọ́ ló fi Gandhi jẹ o. Ẹ má ka ẹ̀sùn sí ìjọ torí wọ́n jẹ́ pásítọ̀ nínú ìjọ Redeem. Bàbá Adébóyè ni Ọlọ́run pè lórí ìjọ Redeem. Ẹ má sọ pé bàbá Adébóyè mọ̀ wọ́n ti fọwọ́ sí. Ìwọ tóhun tó mọ̀ má sọ o. Torí Olúwa sọ fún mi pé Adébóyè, bàbá mi Adébóyè ò mọ̀ nǹkan kan, bàbá mi ò mọ̀ nǹkan kan o. Ẹ rí pé bàbá yẹn fún ara ẹ gbọ́rọ̀ pé ó ń jàdú ipò ọba rí, kò sọ̀rọ̀, kò mọ̀ kankan o. So ìrìdíìmù dẹ́lẹ́lẹ́ ìrìdíìmù ló ti wá. Pásítọ̀ ni ó máa ṣe dáadáa. Kò sí ìran wòlíì tí ń dupò ọba. Wòlíì ní fọba jẹ. Ẹ má jẹ́ a lọ síbẹ̀. Ṣùgbọ́n ẹ má fi ẹrọ̀fọ̀ yí ìjọ Redeem àti bàbá mi Enoch Adébóyè. Àwọn kọ́ ló fọba jẹ torí pé ó jẹ́ ọmọ wọn, kò mí pé bí àwọn kó lọ jọba o. Torí ọ̀rọ̀ Ọlọ́run yé bàbá yẹn dáadáa. Mo tún kìlọ̀ fún yín, ẹ̀yin afọbajẹ, ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe yan Gandhi. Gandhi ló fi ipò agbára, ó lo ipò tí ò yẹ kó lò láti fi gbà. Tó bá jẹ́ ènìyàn Ọlọ́run tòótọ́ kì í lo irú ipò bẹ́ẹ̀ láti fi gbà o. Ènìyàn Ọlọ́run tòótọ́ kì í lo irú ipò bẹ́ẹ̀. Mi ní àkókò láti lò, máa fi ẹsẹ̀ Bíbélì tì fún yín. Ẹsẹ̀ Bíbélì pọ̀ tó ti gidi gan. Ẹ lọ sínú ìwé Judges 9. Ẹ lọ kà láti ẹsẹ̀ 8. Nígbà tí a pè igi ọ̀pọ̀tọ́ pé kó wá jẹ ọba lórí gbogbo igi ọ̀pọ̀tọ́ sọ padà. Ó nígbà tí bàbá ní kẹ́mi wá jẹ ọba, adùn tí mo ń fún àwọn ènìyàn ṣé mi ní tẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
ẹni tó ń wá sọ̀rọ̀ Ọlọ́run tó ń gbàdúrà fọ́ba àti ìjòyè tó ń gbàdúrà fún president fún governor tó wá ní kó wá lọ jọba kó wá lọ gbé ifá sókó bẹ̀rẹ̀ sí lọ bá wọn dá ifá so possible. So rògbòdìyàn máa ṣẹlẹ̀ dá nǹkan máa ṣẹlẹ̀ o ẹ̀yin afọbajẹ ẹ gbàrò o ẹ yọ ti redeem kúrò ẹ má padà sọ. mo gbọ́ téèyàn kan sọ pé ó ti ṣe dáadáa ní redeem ó ṣe kíní kan ó deserve ẹ̀ pastor ń deserve irú nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run ò yan tí Ọlọ́run bá yan pastor mi ṣùgbọ́n Ọlọ́run ò yan Gandhi o. mo tún wí lẹ́lẹ́kejì lẹ́lẹ́kẹta lẹ́lẹ́kẹrin Ọlọ́run ò yan Gandhi o. Olúwa ní tẹ́ bá ti gbé dórí tẹ́ ewu wà o ẹ kọ́lẹ̀ o ewu wà o ẹ̀yin afọbajẹ ewu wà o. Àlàáfíà fún yín o.